lórí ọ̀rọ̀ ọba kan ni ọba tó parẹ́ nítorí ìṣẹ̀ṣe. Báwo lọba yìí ṣe para ẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Gbogbo wa la mọ̀ ìlú kan tí wọ́n ń pè ní Ìdá. Ó jẹ́ olú ìlú Ìgalà. Bẹ́ẹ̀ ni ọba kan wà ńbẹ̀ náà lọ́dún náà lọ́hùn. Ṣáà tí ẹ lè rírú ẹ̀ nílẹ̀ Yorùbá náà tó bá wà tí kò gbọ́rọ̀ sí àwọn olóṣèlú lẹ́nu tàbí ìjọba Gẹ̀ẹ́sì, wọ́n padà rán kúrò lórí àlééfà ni. Ó wà nílẹ̀ Yorùbá láyé ìgbà kan. Nítorí òṣèlú, wọ́n lé kábíyèsí ọba Adéyẹmí kúrò láàfin torí kò ṣe tàwọn kan. Tìlú Ìgalà ni mo mú wálé ni. Àtà Ahmed Oboni kẹjọ, wọ́n dé adé fún ní 1946. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí. Àtà Ahmed Oboni ọba tá à ń sọ yìí, ó jẹ́ ẹni tó fẹ́ràn ìṣẹ̀ṣe torí pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe nílùú wọn dáadáa. Lára àwọn ọdún tí wọ́n máa ń ṣe òun ni Ìtáló, wọ́n máa ń pè ní Ìtáló festival. Ẹ má bínú ẹ̀yin ọmọ Ìgalà tí n bá pè dáadáa o. Wọ́n ń ṣe ọdún Ọ̀kẹ́kẹ́ tí wọ́n ń pè ní Ọ̀kẹ́kẹ́ festival àti Igu, ọdún Ìkó. Wọ́n fẹ́ràn ẹ̀ nítorí pé ó ń gbè wọ́n. Ṣùgbọ́n kíní kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé ọba tó jẹ́ kí ìṣẹ̀ṣe ìfẹsẹ̀ múlẹ̀, òun gan fúnra ẹ̀ nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe gan-an. Ọba yìí jẹ́ alágbára tó dé adé ìṣẹ̀ṣe, tó sì rí wípé òun gbọ́dọ̀ dáàbò bo àṣà àti ṣe ìlú Ìgalà. Kí ló gbẹ̀yìn gbogbo nǹkan tá à ń sọ yìí? Báwo ló ṣe jẹ́ gan? Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bí àwọn Ìgalà ṣe nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tó, wọ́n nígbàgbọ́ pé kò sí ẹ lè fi báwọn ṣeré o. Ẹ tiẹ̀ má jẹ́ kí nǹkan kan ó kàn án. Gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn kan tí wọ́n fẹ́ kí nǹkan kan kan àní tí wọ́n ń tẹ̀lé. Ṣùgbọ́n inú ilé ni ẹ̀yìnkùlé lọ̀tá wà. Inú ilé la ṣe ní ń gbé. Bó làwọn ará inú ilé a ṣe ni? Báwo ni wọ́n ṣe dìde gan? Ní 1956, wọ́n lọ ṣèpàdé kan ní ààfin Kaduna níbi tí ìjọba Gẹ̀ẹ́sì pè wọ́n sí. Queen Elizabeth kejì ló wá ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Nàìjíríà gbà yẹn. Ṣùgbọ́n ààfin Kaduna ní 1956 ni wọ́n ti ṣèpàdé yẹn. Mò ń fi ọ̀rọ̀ yìí sọrí ìṣẹ̀ṣe tó wà níta ni. Torí pé oníkálukú wọ́n ní ewúrẹ́ ọ̀mọyè ọdẹ ni, àgùntàn ọ̀mọyè eléèrí. Nígbà tí ọba yìí dé ààfin Kaduna níbi tí wọ́n pe gbogbo wọn sí láti wá ṣèpàdé lábẹ́ àwọn òyìnbó amúnisìn, ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀. Wọ́n ní kí gbogbo àwọn ọba kan ṣí fìlà. Wọ́n ti mọ̀ pé Àtà Oboni, Ahmed Oboni, wọ́n ti mọ̀ pé kò ní ṣí fìlà torí èèwọ̀ ni láti ṣí fìlà níta gbangba fún ọba Ìgalà. Ó wá rò pé òun ò ní ṣí fìlà yìí. Ọba yìí ò ṣí fìlà. Àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ torí adé ìṣẹ̀ǹbáyé adé ìṣẹ̀ṣe ni, òun gbọ́dọ̀ dáàbò bò ó. Nínú bá bí àwọn yòókù pé tó bá mọ̀ wípé òun ò ní ṣí fìlà, kó kúrò láwùjọ àwọn, kó kúrò pátápátá, kó bọ́ síta nínú ìpàdé. Ibẹ̀ náà láti ráwọn èèyàn wa tí wọ́n ti ń sọ pé ìyẹn àwọn ọmọ Nàìjíríà, ọmọ Ìgalà, àgbo àwọn tó wà ńbẹ̀ ni wọ́n ti ń sọ fún pé wá
bó o bá ti lè sí fi adé orí ẹ̀ fún òyìnbó ọ̀bọ̀ tanú pàdé. Òun sì sọ pé kàkà kó òun sí adé orí òun fóyìnbó òun ò lè ṣẹ́rú òyìnbó, ṣùgbọ́n gbẹ̀ ẹnu pọ̀. Ẹ̀kọ́ ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ kọ́. Mẹ́wàá ti ń ṣẹlẹ̀ tipẹ́. Èyí tó ṣẹlẹ̀ nílùú Ìgalà la mú wá yìí torí pé lóòrèkóòrè a máa mú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ a máa mú wá fún yín, pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá bá àwọn àkókò kan mu. Wọ́n ní bọ́mọdé ọ̀bá bá àrọ́bá àbí ọ̀bá bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá ń bá bá tàn, àrọ́bá lélẹ́yìí. Àwọn èyí tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ náà la máa padà gbọ́. Lẹ́ẹ̀kan náà kábíyèsí ọba Ahmed Oboni ó ṣí adé orí. Kí ló ṣí fún? Eré. Kí ló fèrè? Lẹ́sẹ̀ òyìnbó Queen Elizabeth kejì. Kò sí tó fèrè 1956 tá à ń sọ yìí kọjá pé àwọn kòkòrò àti oyin ó jáde nínú fìlà yìí torí ìbínú tí ọba yìí fi sí, ó sì bẹ̀rẹ̀ sí ní ta gbogbo wọn. Lọ́ba dìbò lọ yàgò. Àtìgbà yẹn ni àwọn òyìnbó amúnisìn ti ń wò wípé irú ìtẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá tí wọ́n bá rọba tó lágbára tàbí ẹ̀ tó lágbára láyé ìgbà ẹ wọ́n á mú kúrò, wọ́n sì ń lò wá against ara wa dìsìn. Ẹ jẹ́ máa bọ́rọ̀ mi lọ. Látìgbà tí ọba yìí ti ṣí fìlà àtó ti ṣí adé orí, ẹnu mi àgò, tí oyin ti ta wọ́n, tí kòkòrò ti ta wọ́n, ní ẹ ti rí pé alágbára ìlélẹ́yìí o, a gbọ́dọ̀ yíwọ́ kúrò lórí àlééfà torí pé àwọn òyìnbó amúnisìn yẹn wọ́n ti rí wípé yóò lágbára jù láti tẹ̀lé àṣẹ àwọn. Àfi ká rí pé àwọn ara wa, àwọn ara wọn, kan kọ̀yìn síra wọn, kán ọmọ ìyá wọn kọ̀yìn síra wọn, kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọba yẹn kan kọ̀yìn síra wọn. Ọba ṣáà ti bọ̀ra wọn lá pé eléyìí ẹjẹ́ ayọ̀ o, báyìí báyìí ni ó ṣe fẹ́yìn náà, inú yín ò ní ká o. Lé ọ̀tá ìsọ̀rí mẹ́ta, 3 category of enemy, ọ̀tá ìsọ̀rí mẹ́ta bá dìde. Bó o láṣẹ yọ ní ẹ bá ń forí korí. Bó o láṣẹ lè kúrò lórí àlééfà. Kò ṣẹlẹ̀ rí nílùú Oboni nílùú Ìgalà ní Ìdá. Ọba yìí náà ti wá rí pé wọ́n ti ń gbègbèsẹ̀. Àwọn ẹni àkọ́kọ́ ni àwọn òyìnbó amúnisìn, British Colonial Authorities tilẹ̀ Gẹ̀ẹ́sì. Ọ̀tá kejì ni Northern Regional Government pẹ̀lú NPC, àwọn olóṣèlú ìgbà yẹn. Àwọn òyìnbó amúnisìn ti rí pé agbára ẹ̀ léwu fáwọn. Àwọn olóṣèlú ìgbà yẹn ti rí pé bí ọba ṣe tàwọn àwọn ò ní wọlé. Láàrin àwọn ìjòyè lọ́tà kẹta wà o.